lórí ìjíròrò Peter Obi àti Oyedepo ẹgbẹ́ mùsùlùmí sọ̀kò ọ̀rọ̀ sí wọn. àjọ tó ń rí sí ọ̀rọ̀ tó bá jẹ mọ́ àwọn ẹlẹ́sìn mùsùlùmí the Muslim Public Affairs Center MPAC ti sọ̀kò ọ̀rọ̀ sí olùdíje dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party nínú ìbò ààrẹ ilẹ̀ Nàìjíríà tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún yìí ọ̀gbẹ́ni Peter Obi lórí ìtàkùrọ̀sọ orí fóònù tó lu jáde láàrin òun pẹ̀lú olùdásílẹ̀ ìjọ Living Faith Church Bíṣọ́ọ̀bù David Oyedepo. Nínú fọ́nrán ìtàkùrọ̀sọ yìí ni wọ́n ti ní Obi pé ètò ìdìbò ààrẹ tó ṣẹ̀ṣẹ̀ parí yìí ní ogun ẹ̀sìn tó sì ń rọ Oyedepo láti pàṣẹ fáwọn èèyàn apá ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ Nàìjíríà àtàwọn èèyàn ìpínlẹ̀ Kwara pàápàá jùlọ àwọn tó jẹ́ ọmọlẹ́yìn Kristẹni láàrin wọn láti dìbò fóun. Nígbà tí wọ́n ń sọ sí ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tí wọ́n fi síta tí alága àjọ MPAC Dísù Kámọ́ buwọ́lù ló ti ní fọ́nrán ìtàkùrọ̀sọ yìí ti sọ irú èèyàn tí wọ́n jẹ́ àwọn tó sì dàbí àwọn èèyàn yìí nìkan ni kò ní kà á sí bàbàrà tí wọn yóò ní kò jẹ́ nǹkan kan. Ó ní láti jẹ́ pé ọ̀gbẹ́ni Obi ti farabalẹ̀ wá ẹni tí yóò bá sọ̀rọ̀ lórí àwọn ète àti ọ̀nà tí yóò gbé ogun ẹ̀sìn rẹ̀ yìí gbà. Ó bani lọ́kàn jẹ́ pé nígbà táwọn mùsùlùmí dúró ṣinṣin lórí ìwà ọmọlúàbí àtàwọn nǹkan tó lè mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè yìí tí yóò sì mú kí ìṣọ̀kan wà láàrin àwa èèyàn bẹ̀ àwọn adarí ẹ̀sìn kìrìsìtẹ́nì kan kì í yé rúná sí ọ̀rọ̀ bí ìjà àti ẹlẹ́yàmẹ̀yà yóò ṣe ṣẹlẹ̀. Wọ́n ti gbin irúgbìn ìkórìíra ara ẹni sọ́kàn àwọn tí wọ́n ń ṣe adarí lé lórí tó fi jẹ́ pé wọ́n ti rí àwọn mùsùlùmí bí ọ̀tá wọn tí wọ́n sì wá ọ̀nà àti gbọ̀n wọ́n dànù lọ́nà ti òṣèlú àti láti má ṣe rí wọn mọ́ rárá. Ó jọ pé òṣèlú ló ń ṣèdíwọ́ fáwọn ọ̀tá ẹ̀sìn ìsìláàmù yìí láti lè rí bí ṣiṣẹ́ ẹlẹ́yàmẹ̀yà àti ẹlẹ́sìnmẹ̀sìn wọn. Àjọ MPAC ní àwọn mùsùlùmí ò ní fààyè gba àwọn tí wọ́n fẹ́ kí Nàìjíríà yálulẹ̀ tí ohun tí wọ́n fẹ́ kò bá tẹ̀ wọ́n lọ́wọ́. Wọ́n ní tí àwọn ẹlẹ́tanú kan bá gbìmọ̀pọ̀ lórí mùsùlùmí tí kò fi síbì kan ju ibì kan lọ tí ìyàwó ilé ẹ̀ sì tún jẹ́ ọmọlẹ́yìn Kristi bíi aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run nìkan ló mọ irú ìkórìíra táwọn ẹni yìí ní lọ́kàn sí àwọn mùsùlùmí tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ tí wọ́n jẹ́ olóṣèlú nílẹ̀ Nàìjíríà. Àmọ́ ṣá o, inú wa dùn bẹ́ẹ̀ lọ́kàn wa balẹ̀ nítorí pé gbogbo wa la ní Nàìjíríà. Ó ní àwọn mùsùlùmí yóò gbìyànjú láti máa ṣe tiwọn láì wo gbogbo nǹkan tí wọ́n ń ṣe nítorí ìṣọ̀kan àti ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ ni wọn ò ní fi tàwọn tí wọn ò bìkítà láti fọ́ orílẹ̀-èdè Nàìjíríà tóhun tí wọ́n lé ò bá tó wọn lọ́wọ́ ṣe. Mùnísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.